Akúndé àsìkò ẹ dákun kí là ń ṣe ń bì lónìí. A ṣe àdúrà ọjọ́ bíi Alhaji Khalifa Al-Mashood Ayọ̀adé Àyìndé Èjìdé. Ṣé wọ́n ń bẹ nílé ni? Wọ́n sì lè wọ́n sì bẹ lé torí pé gbogbo àná bá wà báyìí. Àwọn náà wà lẹ́nu. Wọ́n ti wà nílé nù. Ẹ dákun tó yẹn wo ni bàbá Mashood Èjìdé jẹ́? Orúkọ mi lákòókò èmi ni Alhaji Biliamu Olúkọlá Badmus tí mo jọmọ bíbí jókòó sàrà ìgbọ̀nsọ̀ tí mo wá jẹ́ akéwìjà nínú ọ̀pọ̀sọ̀ láàánú. Ẹni Alhaji Mashood Èjìdé ẹ̀dá kan tọ́lọ̀ sọ náà ní wà ní ìláyè wọn ni. Torí pé number one ẹni bọ̀ ìtọ́ bá súnmọ́ Alhaji Èjìdé bó ti yẹ kó o tó tọ́ ọba jó lówó yọ̀ làpàlà rẹ̀ lọ́nà ọ̀rẹ́ kọ̀lọ̀kọ̀lá rẹ̀ bọ́ ọba jẹ́ tálíkà ọ̀rẹ́ kọ̀lá rẹ̀ bọ́ ọba jẹ́ ọ̀rọ̀kìnrin ọ̀rẹ́ kọ̀lá rẹ̀ bọ́ ọjà àfa ọ̀rẹ́ kọ̀ wá sí ẹ̀yà tí èèbá sí àti kìrìsìtẹ́nì àti babaláwo àti mùsùlùmí wọn ní bá sí. Ó ṣàjẹ́ pé èèyàn gbogbo ẹ̀dá tó lọ ń dá ni mo bá sí kò sẹ́ni tí ó bá sí lẹ́dà tó lọ ń dá tí ò ní làpàdé lára rẹ̀. Èèyàn dáadáa ni wọ́n. Ẹ̀rọ bí nǹkan mélòó lónìí yàrá pé àwọn èèyàn ń gba oríṣi wọ́n ti ń gbẹ̀bùn. Ẹ dákun ẹ̀bùn yẹn ṣé wọ́n ṣe máa ń ṣe lọ́dọọdún nù ni àbí? Ẹ̀bùn yẹn tó wá gbà yìí kì í tí ì ṣe ọjọ́ òní àti lẹ́bùn tá a fi lẹ̀ tó jẹ́ bílò lówó tó kálukú ní àwọn ọlọ́jà kéékèèké tí wọ́n tó fi sòwò. Ọ̀tọ̀ lẹ́bùn jẹ́ ń gbà yìí. Ọ̀tọ̀ ní sẹ̀mó táwọn èèyàn gbogbo ẹ̀ táwọn èèyàn ń gbà lọ́fẹ̀ẹ́. Ọkùnrin ìlú ń bẹ láti ṣètò lè báwọn tí wọ́n gbà. Ẹ bá wa ṣàdúrà fún bàbá wọn yìí. Adúgbò lọ Alhaji Èjìdé ẹni àdúrà ni wọ́n. Àbísí àmọ́ sọ̀rọ̀ kan wà ní iṣẹ́ àdúgbò tó lẹ́yìn iṣẹ́ Èjìdé tó lẹ́yìn Ọlọ́run mọ́jọ́ láyọ̀ pàdé lórí ilé ẹ̀ mọ́jọ́ láwọn ọmọ tí wọ́n ló jù wọn lọ. Wọ́n wá jẹ́ òkú àtàfi inú kan bá wọn ṣe Ọlọ́run ṣe dáadáa fún wa. Ẹ ṣe nǹkan sàbá adákọ̀ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi Alhaji Biliamu Olúkọlá Badmus Adéoyè ní òkú pọ̀sọ̀ láàrin. Ẹ ṣeun.